Èmi Abíọ́dún ọmọ Ọláwuyì, mo ń fi àkókò yìí mo fi ń kí gbogbo wa pátápátá ní gbogbo ibi tẹ́ ẹ bá ti lóore ọ̀fẹ́ tẹ́ ń gbọ́ mi fún ti sáà yìí. Ìwé ìtàn wo òun là ń kà lọ́wọ́? Òun náà ni ìwé ìtàn tí a pe àkórí rẹ̀ ní ikú. Ibo la bá ìwé ìtàn dé? Bẹ́ẹ̀ bá ti gbàgbé, ẹ jẹ́ n yára rán yín létí. Ẹ rántí wípé Àdìsá lẹ́yìn tí wọ́n filẹ̀ ní àgọ́ ọlọ́pàá tán tó wálé, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní òru ọjọ́ tó pé oṣù kan gẹ́rẹ́gẹ́ tí Àdìsá tó padà sí ilé. Kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọ̀hún? Òun àti obìnrin àfẹ́sọ́nà rẹ̀ yíyún Ẹyinjú, ó ní wọ́n jọ wà ní inú ilé ní òru ọjọ́ náà nígbà tí Àdìsá tó bẹ̀rẹ̀ sí ní gbọ́ gìrìgìrì ẹsẹ̀ ní ìta. Kí Àdìsá kó tó yíra padà tán ní ibi tó wà kó tó múra gẹ́gẹ́ bí ọmọkùnrin tí gbogbo wa tá a mọ Àdìsá sí. Ẹ rántí wípé ó ní wọ́n fi ìpá ni wọ́n fi já ilẹ̀kùn tó wọlé sí yàrá Àdìsá. Àwọn wo ó ní wọ́n fi ìpá jálẹ̀kùn ọ̀hún? Kí ni tó ṣẹlẹ̀ sí Àdìsá lóru ọjọ́ náà? Yorùbá ní ibi aroko tì sí ibẹ̀ ń là á fàbọ̀ sí. Ẹ jẹ́ n sún sẹ́yìn díẹ̀ níbi tá a bá ìwé ìtàn dé kó lè yé gbogbo wa dáadáa. Mo kí yín o, ẹ ǹlẹ́ ń bẹ̀rùn, ẹ sì kú kàlẹ̀, ẹ máa bá mi ká lọ. Aago 12 òru ó kọjá ìṣẹ́jú 4. Ariwo àwọn ajá tó ń gbó kíkankíkan òun ló jí Àdìsá. Ó rẹ̀ ẹ́, ó kọjá ààlà. Bí ó ti la ojú, òun ló wo Ẹyinjú tó sùn tì lórí ibùsùn. Àdìsá wò wípé obìnrin òun ló dára bí egbin báyìí. Ẹwà Ẹyinjú ó bẹ̀rẹ̀ sí ní pa Àdìsá bí ọtí. Ó wò wípé òun ni Olódùmarè òun ló ṣe irú èyí fún. Ó fi ẹnu kò lẹ́nu, ó sì dìde, ó wọ balùwẹ̀ lọ láti lọ rèé ṣẹ̀yọ́. Lẹ́yìn tó ṣẹ̀yọ́ tán, òun ló padà sí orí ibùsùn. Bí ó ti jókòó létí ibùsùn wípé kí òun ó fi ẹ̀gbẹ́ lélẹ̀, òun ló bẹ̀rẹ̀ sí ní gbọ́ gìrìgìrì ẹsẹ̀ ní ìta. Àdìsá kó ara ró díẹ̀, ó dẹ etí dáadáa. Kò sì pẹ́ tó fi ń gbúrò ẹsẹ̀ ní ìta náà torí tí gbogbo ilẹ̀ tó tún wọ̀ sí. Kò rò pẹ́ méjì tó fi mọ̀ wípé àwọn tó ń gbúrò ẹsẹ̀ wọn ní ìta wọn ò lè dín ní 8 sí 10. Àdìsá rọra mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀, ó tan iná rẹ̀ láti wá ibi tí àdá rẹ̀ wà. Ṣùgbọ́n kó tó dìde tán, ó ti gbọ́ kì 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 tí àwọn ènìyàn ń bẹ́ sílẹ̀ láti orí ògiri tí wọ́n mọ yí ilé wọn ká. Ó fẹ́ jí Ẹyinjú kí ó tètè wá ibì kan tí yóò fi pamọ́ sí. Òun ló gbọ́ gbàá tí wọ́n ju ìpá sí ilẹ̀kùn ẹnu ọ̀nà yàrá rẹ̀ láti ìta. Àdìsá mọ̀ wípé rẹ̀rẹ̀ ti rún. Ibi tá a bá dé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nu. Ẹ já máa tẹ̀síwájú o. Fíríjẹ́gán òun ní ilẹ̀kùn yàrá Àdìsá já. Díẹ̀ ló sì kù kí ilẹ̀kùn náà kó ká Àdìsá mọ́ ibi tó wà. Ẹyinjú tají lójijì, jìnnìjìnnì ti mú un. Àwọn géńdé ọkùnrin 4 òun ló wọlé ti Àdìsá. Gbogbo wọn òun ni wọ́n gbé ìbọn lọ́wọ́. Bákan náà òun ni wọ́n fi nǹkan bojú tí ènìyàn kò fi lè dá wọn mọ̀. Gbogbo wọn òun ni wọ́n nípọn láyà bí ìrá. Àdìsá múra gírí, ó fẹ́ pitú méje tí ọdẹ pa nínú igbó. Èrò Àdìsá ni wípé kí ológbò tó pa ìyá àgùntàn, ojú rẹ̀ yóò ti rí màbo, àti pé ajá tó bá wọlé tọ̀ ẹkùn yóò fi ẹ̀jẹ̀ wẹ̀ ni. Orí èrò yìí òun ni Àdìsá wà tí ìbọn fi dáhùn lára rẹ̀ pẹ̀wù. Ṣùgbọ́n ìbọn náà kò ṣe nǹkan kan fún Àdìsá. Àdìsá múra gírí. Fẹ̀rẹ̀ òun ni Àdìsá fò bí ẹkùn tó fẹ́ pa ẹran. Ó fò mọ́ ọkùnrin tó wà ní iwájú nínú àwọn tó wá ṣe ìkọlù ọ̀hún. Bí Àdìsá ti fò, ó ní ìbọn mìíràn òun ló tún dáhùn lára rẹ̀. Síbẹ̀ ọta ìbọn náà kò pa Àdìsá lára. Àdìsá rá ẹni tó yin ìbọn fún un mú. Ó sì bẹ̀rẹ̀ sí ní wọ̀yá àjà pẹ̀lú rẹ̀. Àwọn tó kù tí wọ́n jọ wá náà, wọ́n rí wípé ìbọn ò rán Àdìsá. Wọ́n kó àáké jáde, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sá Àdìsá ní ìsákúsá. Síbẹ̀ àáké wọn kò ṣe Àdìsá ní nǹkan kan. Àdìsá ń jà bí ẹkùn tó fi ara gbọta ọfà. Bẹ́ẹ̀ ni àwọn tó wá ṣe ìkọlù náà, wọ́n sì ń wá gbogbo ọ̀nà láti rí Àdìsá kí wọ́n ó ṣù ú rúgúdú kí wọ́n lè yín in lọ́rùn pa. Ṣùgbọ́n
bọ́rọ́ ó ní àdìsá ń bọ́ lọ́wọ́ wọn bí ìgbà tí ó fi ọbẹ̀ ilá para. ìjà náà le kò rọ̀ rárá. ẹyinjú ń wo gbogbo itú tí àdìsá ń fi wọ́n pa ṣùgbọ́n kò sí ìrànlọ́wọ́ kankan tó lè ṣe. lójijì ó ní àdìsá lọ́ àáké mọ́ ọ̀kan nínú wọn lọ́wọ́. ó gba àáké ọ̀hún, ó fi gbogbo agbára gbé àáké náà sókè dédé èjìká mọ́ ibi ọrùn ẹni tó yìnbọn fún un. òní ó ti gbé àáké náà lé e. àáké wọlé pátápátá sí ọrùn ọkùnrin ọ̀hún. ọkùnrin náà kébò sí tòò. ariwo rẹ̀ ó sì gba gbogbo agbègbè kankan. pẹ́ẹ́ òní gbogbo wọn tú, ẹni orí yọ òdìlé. àdìsá ò rí àáké tó fi sá ọkùnrin náà yọ lọ́rùn ọkùnrin ọ̀hún tí gbogbo wọn tí wọ́n fi ẹsẹ̀ fẹ́. àdìsá tó gbá ó fi yá wọn. wọ́n fò ògiri tó yí ilé náà ká. wọ́n bẹ́ kì sí ìta ṣùgbọ́n kí àdìsá tó yí ara padà tán gbogbo wọn ti bẹ́ sí òdì kejì lọ́hùn-ún. àdìsá sáré padà sí inú yàrá rẹ̀. ó mú kọ́kọ́rọ́ kan, iná àtẹ̀tàn àti àdá rẹ̀. ó sì tún sáré jáde tẹ̀lé wọn. ó ṣí géètì ilé wọn, ó sì jáde sí ìta. ìgbà tí yóò fi jáde sí ìta tán kò kófìrí ẹnì kankan mọ́. àdìsá sáré lọ sí ọ̀nà ìsàlẹ̀ ilé wọn, síbẹ̀ kò rí ẹnikẹ́ni. ó tún padà sí ọ̀nà òkè lọ́hùn-ún, síbẹ̀ kò kófìrí ẹnì kankan. àdìsá bẹ̀rẹ̀ sí ní pòṣé. bẹ́ẹ̀ òun ló ń dásọ̀ wípé àwọn tó ṣe ìkọlù náà wọ́n kó ìfà. ìbá ṣe wípé òun tètè mọ ibi tí àdá òun yìí wà ni gbogbo wọn ò bá ti dèrò ọ̀run. àdìsá rántí wípé ẹyinjú àti àwọn àṣàkẹ́ wọ́n wà ní inú ilé. ó sáré padà sí ọ̀nà ẹnu géètì ilé wọn. bí ó ti ní kí òun wọ inú ilé, òun ló ṣàkíyèsí ẹ̀jẹ̀ rẹpẹtẹ nílẹ̀ lẹ́nu ọ̀nà. àdìsá ò síyèméjì tó fi mọ̀ wípé ọkùnrin tí òun sá ní àáké náà kò bá wọn fo ògiri jáde. dájúdájú lẹ́yìn tó ń ṣí géètì, òun ni ọkùnrin náà òun ló tó gba ẹnu géètì jáde ní tirẹ̀. ọ̀rọ̀ náà ká àdìsá lára. ó wọ inú ilé lọ. ó bẹ̀rẹ̀ sí ní tọ ipa ẹ̀jẹ̀ náà. ó sì tọ ipa rẹ̀ dé kọ̀rọ̀ kan báyìí ní ibi ẹ̀gbẹ́ ilé wọn. àdìsá rí wípé ẹ̀jẹ̀ tó dà sílẹ̀ ní ibẹ̀ ó pọ̀ dáadáa. ó ní àṣé ibí yìí ni olórí burúkú rẹ̀ ló fi ara pamọ́ sí. kí n ti mọ̀ kí n má sí géètì rárá. àdìsá gbọ́ ohùn ẹsẹ̀ ní ìta ní iwájú lọ́hùn-ún. ó tún sáré jáde padà. ó tan iná sí ọ̀kánkán ní ọ̀nà ibi tó ti gbóhùn ẹsẹ̀. ó sì kófìrí àwọn ènìyàn kan níbẹ̀. àdìsá ki aré mọ́lẹ̀, ó sì ń sá lọ sí ọ̀nà ọ̀dọ̀ wọn. ìgbà yìí ó ní àdìsá tó rí wípé ọkùnrin tí òun sá ní àáké náà òun ni wọ́n padà wá gbé. ó kù díẹ̀ kí àdìsá ó bá wọn. òun ni ọkọ̀ síná tí wọ́n sì sáré rọ ọkùnrin tí àdìsá sá ní àáké náà sí inú ọkọ̀. àdìsá ti kàn wọ́n lára tán kí ọkọ̀ náà ó tó gbéra. àdìsá fi àdá ọwọ́ rẹ̀ ó fi fọ́ gíláàsì ẹ̀gbẹ́ ọkọ̀ náà ṣùgbọ́n wọ́n sá lọ mọ́ ọ lọ́wọ́. àdìsá padà sí yàrá. ó bá ẹyinjú ní ibi tó ká sí ní ẹ̀gbẹ́ ògiri. ó ń gbọ̀n bí òròmọdìyẹ tí òjò pa. àdìsá ju àdá ọwọ́ rẹ̀ sílẹ̀. ó sáré súnmọ́ ọn. ó sì ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ṣé àlàáfíà ló wà. ẹyinjú ní kò sí nǹkan kan tó ṣe òun. ó bẹ̀rẹ̀ sí ní yẹ gbogbo ara àdìsá wò. àdìsá ní fi ọkàn balẹ̀, kò sí nǹkan kan tó ṣe mí. àdìsá fà á dìde. ó ní máa tẹ̀lé mi ká lọ. a lè sọ wípé wọn ò ní padà wá kí wọn ó padà wá. àdìsá fa ẹyinjú lọ́wọ́. àwọn méjèèjì wọ́n sì jáde lọ. àdìsá bẹ̀rẹ̀ sí ní kan ilẹ̀kùn ẹnu ọ̀nà yàrá àwọn àṣàkẹ́. ìdí àṣàkẹ́ àti àjọkẹ́ ti di omi. ìgbà tí àdìsá ò gbọ́ ohun kankan, ẹ̀rù bẹ̀rẹ̀ sí ní bà á. ó tún tún ilẹ̀kùn kàn. ó ní àṣàkẹ́ ní àdìsá. ọkàn àdìsá balẹ̀ wọ̀. ó ní ẹ ṣí ilẹ̀kùn, èmi ni. wọ́n ṣí ilẹ̀kùn. àdìsá àti ẹyinjú wọ́n sì wọlé. bí wọ́n ti wọlé, ó ní àṣàkẹ́ ní àwọn wo òun ni wọ́n tún wá ṣe ìkọlù sí ọ àdìsá. àdìsá ní n ò tí ì mọ̀ wọ́n ṣùgbọ́n n ò mọ̀ wọ́n láìpẹ́ yìí. ẹ jẹ́ kí ẹyinjú wà lọ́dọ̀ yín tí ilẹ̀ yóò fi mọ́. bí ilẹ̀ bá ti mọ́, bóyá kí ẹ máa lọ sí ọ̀dọ̀ bọ́dúndé. bí ẹ bá sì ní ibòmíràn tí ẹ lè lọ, kò láburú. kí gbogbo ohun tó rùn nílẹ̀ yìí kó fi tán ni. kí ẹ sì pe Kúnlé, kí ẹ sọ fún wípé kó má ì tí ì wá sí ìlú báyìí. ìlú ò fararọ o. bí ó bá sì pọn dandan pé kó wá,
kó má ti yọjú sí ilé rárá. Bí ẹ ò bá gbóhùn mi, ẹ ò gbúdọ̀ ṣí ilẹ̀kùn fún ẹnikẹ́ni o. Àdìsá ò wí nǹkan kan tó fi jáde lọ. Àṣàkẹ́ sáré ti ilẹ̀kùn náà lẹ́yìn. Bẹ́ẹ̀ ò bá ti subscribe sí YouTube channel wa, ẹ má gbàgbé láti subscribe báyìí. Ṣékúṣẹ́ òun ló mórí iṣẹ́ yá, kárìn kápọ̀ yíyẹni sí yíyẹni. Àti subscribe kò ná yín ní nǹkan kan. Ẹ má gbàgbé láti comment. Ẹ share fídíò yìí káàkiri kí orí ó lè máa yá àwa tá à ń kà fún yín náà. Ẹ ṣeun. Ẹ já máa tẹ̀síwájú. Aago 8 òwúrọ̀ ọjọ́ kejì òun ní àwọn Àṣàkẹ́ ni wọ́n ti ń gbọ́ gbà tí wọ́n ń kan nǹkan ní inú ọgbà ilé wọn. Kò sì pẹ́ tí wọ́n fi gbóhùn Àdìsá tó ń bá ẹnìkan sọ̀rọ̀. Lẹ́yìn bí 30 ìṣẹ́jú sí àkókò náà ó ní wọn ò tún gbọ́ nǹkan kan mọ́. Kò pẹ́ rárá tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní gbúròó ẹsẹ̀ bọ̀ lọ́nà ọ̀dọ̀ wọn. Wọ́n fẹ́rẹ̀ lè tọ̀ sára. Ẹnìkan bẹ̀rẹ̀ sí ní kan ilẹ̀kùn yàrá wọn. Wọ́n kọ́kọ́ kó ara ró. Àdìsá ní, èmi ní o Àṣàkẹ́. Àṣàkẹ́ ṣí ilẹ̀kùn, Àdìsá sì wọlé. Ó kí wọn kú ojúmọ́. Àwọn náà sì dáhùn dáadáa. Wọ́n ń wo Àdìsá tìyanu. Àdìsá ní, mo mọ̀ wípé ẹyinjú ti ròyìn ohun tó ṣẹlẹ̀ fún yín. Àkókò sí láti máa wíjọ́ báyìí. Àfọwọ́fọnná kì í dúró wíjọ́. Ẹ múra gírí. Ẹ mú gbogbo ohun tí ẹ bá lérò wípé yóò wúlò fún yín. Bí ó bá ṣeé ṣe gan, kí ẹ fi ìlú yìí sílẹ̀ pátápátá báyìí. Èmi àti ẹyinjú yóò máa lọ sí ilé rẹ̀ lọ́hùn-ún títí tí a ó fi mọ ìgbésẹ̀ tó bá tó kù tí a fẹ́ gbé. Ẹ ṣe gírí o, ìjáfara léwu. Àdìsá ní kí ẹyinjú jẹ́ kí àwọn ó máa lọ. Bí wọ́n ti fẹ́ jáde sí ìta, òun ni wọ́n gbọ́ tí ọkọ̀ kan dúró ní ojúde wọn. Àdìsá rọra ṣí ilẹ̀kùn láti yọjú wo ìta. Ó rí wípé ọkọ̀ àwọn agbófinró ni. Àdìsá kọjú sí àwọn Àṣàkẹ́, ó ní ọkọ̀ àwọn agbófinró ni o. Ohun gbogbo tó ṣẹlẹ̀ lóru mọ́jú ẹ ò mọ nǹkan kan sí o, ṣé ẹ ti gbọ́? Wọ́n ní àwọn ti gbọ́. Àdìsá fa ẹyinjú lọ́wọ́, wọ́n sì jáde sí ìta. Ohun tó kọ́kọ́ ya ẹyinjú lẹ́nu ni wípé wọ́n ti tún ilẹ̀kùn ẹnu ọ̀nà yàrá Àdìsá ṣe. Ẹnikẹ́ni ò sì lè mọ̀ wípé wọ́n já ilẹ̀kùn náà àfi ẹni tí wọ́n bá wí fún. Ẹyinjú tún wo ilẹ̀ pẹ̀lú èrò wípé ó yẹ kóun rí ẹ̀jẹ̀ nílẹ̀. Síbẹ̀ kò rí ipa ẹ̀jẹ̀ kankan. Ó rántí wípé Àdìsá ti kí àwọn nílọ̀ wípé àwọn ò gbọdọ̀ jẹ́ kí ẹnikẹ́ni ó mọ ohun tó ṣẹlẹ̀ lóru mọ́jú. Ó ṣe ojú fúrú, ó sì ń tẹ̀lé Àdìsá. Àwọn kan bẹ̀rẹ̀ sí ní kan géètì ní ìta. Àdìsá mọ̀ wípé àwọn Àkànjí ni. Ó ní, ta ni o? Àkànjí ni o. Ẹ̀yin ni ọ̀gá. Ẹ wọlé, a ò tilẹ̀kùn. Àkànjí, Dèjì, Túbọ̀sún àti àwọn ọlọ́pàá méjì kan wọ́n wọlé. Àdìsá kí wọn, àwọn náà sì kí dáadáa. Bẹ́ẹ̀ ni ẹyinjú náà kí wọn kú ojúmọ́. Wọ́n sì dáhùn bí ó ti yẹ. Túbọ̀sún ní, a gba ìpè kan ní ìdájí yìí, òun ló jẹ́ kí a wá o. Àdìsá ní, ṣé kò sí nǹkan o? Dèjì ní, wọ́n ní wọ́n ṣe ìkọlù sí ọ lóru mọ́jú. Àdìsá wojú ẹyinjú, ó ní ìkọlù lóru mọ́jú sí mi. Bóyá Àdìsá míì ni wọ́n ń wí, àbí ṣé mo jọ ẹni tí wọ́n ṣe ìkọlù sí ni? Àdìsá ń yẹ ara rẹ̀ wò. Ó fẹ́ fi hàn wọ́n wípé kò sí ẹni tó ṣe ìkọlù sí òun. Bí ó ti fẹ́ máa ká aṣọ sókè láti fi ara rẹ̀ hàn wọ́n, òun lórí gbogbo ojú ibi tí wọ́n ti sá òun ní àáké tó lé díẹ̀díẹ̀. Ẹsẹ̀kẹsẹ̀ òun ló dẹ́kun àti fi ara rẹ̀ hàn wọ́n. Ó ní kò sí ìkọlù kankan tí wọ́n ṣe ní ibí. Bóyá ibòmíràn ni ẹni tó pè yín òun ló ń gbìyànjú àti sọ. Túbọ̀sún ní, ó sì dá ọ lójú? Ó wù ọ̀gá. Ṣé mo wá jẹ́ ọmọdé ni? Ṣé bí ọ̀dọ̀ mi ni kùn wà? Bí mo yó, bí wọn ò yó, ṣé wọn ò ní mà ni? Àkànjí ní, kò bú. Àṣàkẹ́ àti Àjọkẹ́ wọ́n jáde láti ọ̀dọ̀ wọn pẹ̀lú báàgì ìrìn àjò lọ́wọ́ àwọn méjèèjì. Túbọ̀sún, Dèjì àti Àkànjí wojú ara wọn. Wọn ò wí nǹkan kan tí àwọn Àṣàkẹ́ tí wọ́n fi dé ọ̀dọ̀ wọn. Wọ́n kí ara wọn. Dèjì ní, ibo lẹ̀ ń lọ lóòrọ̀ kùtù tí ẹ di igbá tí ẹ di agbọ̀n báyìí? Àṣàkẹ́ ní, afẹ́yára dẹ́yìn odi ni. Túbọ̀sún ní, ṣé torí ìkọlù tí wọ́n ṣe sí yín lóru mọ́jú lẹ fi fẹ́ sá kúrò nílé? Àṣàkẹ́ àti Àjọkẹ́ wojú ara wọn. Àwọn méjèèjì wọ́n sì jọ sọ wípé ìkọlù
Àkànjí ní wọ́n ní wọ́n ṣe ìkọlù sí yín lóru mọ́jú. Àṣàkẹ́ wojú Àdìsá ó ní ń gbọ́ Àdìsá. Àdìsá ní bí ó ti ń jọ ẹ̀yin lójú òun náà ló jọ èmi náà lójú o. Mo ti sọ fún wọn wípé kò sí ẹni tó ṣe ìkọlù sí wa. Àjọkẹ́ ní Olódùmarè kò ní jẹ́ ká tún rógun ìkọlù mọ́ láéláé. Àjọkẹ́ àti Àṣàkẹ́ wọ́n gbé báàgì wọn. Àṣàkẹ́ ní àwa ti ń lọ o Àdìsá, a ó máa sọ̀rọ̀ lórí aago. Àdìsá ní kò burú, ọkọ̀ òrè fò. Àṣàkẹ́ àti Àjọkẹ́ ní àṣẹ o. Àṣàkẹ́ ní ó dìgbà kan ná ọ̀gá. Àkànjí ní kò burú. Àṣàkẹ́ àti Àjọkẹ́ wọ́n jáde lọ ní tiwọn. Àkànjí kọjú sí Àdìsá ó ní kò burú ọ̀gbẹ́ni Àdìsá, bí ẹ bá kẹ́ fi ohunkóhun tí ó lè fẹ́ jọ bí ìkọlù ẹ tètè kẹ́ ẹ fi tó wa létí o. Wọ́n pẹ̀yìn dà wọ́n sì jáde lọ. Ọkọ̀ wọn síná ní ìta kí Àdìsá àti Ẹ̀yinjú kí wọn tó wọ yàrá Àdìsá lọ. Bí wọ́n ti wọlé òun ni Ẹ̀yinjú ní mo ní ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè láti bi ọ́ o Àdìsá. Àdìsá ní gbogbo ìbéèrè rẹ ni n ó dáhùn pátápátá, ṣùgbọ́n kì í ṣe báyìí. Ohun gbogbo òun ló ní àkókò. Jẹ́ kí a tètè kúrò níhìn ná. Omi gbígbóná kò gbúdọ̀ pẹ́ lẹ́nu, ọwọ́ ò gbúdọ̀ pẹ́ ní sàkéèké. Àdìsá bẹ̀rẹ̀ sí ní mú àwọn ẹrù tó wò wípé ó lè wúlò fún òun. Ó bẹ̀rẹ̀ sí ní dì wọ́n sí inú àpò kan báyìí. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ òun ló wo gbogbo inú ilé yíká. Ó ní àlọ́yá oníbodè apòmù. Ní déédéé agogo 10 òwúrọ̀ ọjọ́ kejì òun ni Ẹ̀yinjú pé Àdìsá wípé kó wá jẹun. Àdìsá dìde lórí ibùsùn ó sì lọ jókòó sí ibi tábìlì oúnjẹ. Ẹ̀yinjú gbé oúnjẹ sí iwájú Àdìsá. Àdìsá sí oúnjẹ náà ó ní ò káre láyé, oúnjẹ tí mo fẹ́ràn jù òun ló sè fún mi. Àdìsá sọwọ́ ó sì bẹ̀rẹ̀ sí ní jiyán tó wà nínú abọ́ ní iwájú rẹ̀ pẹ̀lú ọbẹ̀ ìsápá tí wọ́n fi ẹ̀gúsí rò. Àdìsá ò tí ì bù ju òkèlè 3 lọ tí Ẹ̀yinjú tó fi jókòó sí iwájú rẹ̀. Àdìsá ní ìwọ ò ní jẹun ni. Yóò ṣe díẹ̀ kí n tó jẹun ní tèmi ọjàre. Gbogbo ohun tó ṣẹlẹ̀ lóru mọ́jú yẹn ó sì ń ṣe mí bí idán. Ìgbà wo òun ló dà bẹ́ẹ̀? Ibo ló ti kó agbára tó tó bẹ́ẹ̀ Àdìsá? Àdìsá rọra rẹ́rìn-ín ó ní ìyà ní kọ́ni bí a ó ti jẹ òun. Àdìsá àná òun ló mọ̀. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mi lọ́jọ́sí òun ni mo ti di ọkùnrin. Èmi ti di àpáta, àwọn ọ̀tá mi wọ́n sì ti di ẹyin. Bí mo bá forí sọ wọ́n, bí wọ́n sì forí sọ mí, àwọn ni wọ́n gbé. Ẹ̀yinjú tó wo Àdìsá tìyanu. Àdìsá ní mú ọkàn kúrò níbẹ̀ ọjàre, ẹni tó mi kùkùté ara rẹ̀ ló mì. Àdìsá mo ní ìbéèrè o. Àdìsá gbé òkèlè oúnjẹ tó wà lẹ́nu rẹ̀ mì. Ó mu omi sí i ó ní o ti wí bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀, kò burú mò ń gbọ́ o. Ẹ̀yinjú dákẹ́ lọ díẹ̀ ó ní ṣé o mọ̀ wípé ìgbà dé ìgbà òun ni mo máa ń fún ọ lóúnjẹ jẹ. Wọ́n sì ní ẹ̀yin alágbára báyìí ẹ máa ní èèwọ̀. Ó sàn kí o sọ ohun tó bá jẹ́ èèwọ̀ fún ọ báyìí kí olúwa rẹ̀ kó má lọ fún àfẹ́sọ́nà rẹ̀ ní èèwọ̀ jẹ. Ọ̀rọ̀ náà bá Àdìsá lójijì. Àdìsá dáwọ́ oúnjẹ tó ń jẹ dúró. Ó wo Ẹ̀yinjú lọ sàkún. Ó rántí ọ̀rọ̀ tí bàbá àgbàlagbà tó ṣe ìtọ́jú rẹ̀ lẹ́yìn tí wọ́n ṣe ìkọlù sí i lọ́jọ́sí tí ó máa ń wípé kí òun má fi inú han obìnrin. Àdìsá mékanlẹ̀ ó ní o káre Ẹ̀yinjú, òye ayé yé ọ, ṣùgbọ́n ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ obìnrin. Ọ̀pọ̀lọ́ ní bí a bá sọ̀rọ̀ dé ibi ìrù ó ní ká fò ó, mẹ́nu kúrò níbẹ̀, o ò lè fún mi léèwọ̀ jẹ. Inú bí Ẹ̀yinjú ó ní ọ̀rẹ́ tá a bá rìn tí ò finú han ni kì í ṣe ọ̀rẹ́ gidi. Mo ti mọ̀ tẹ́lẹ̀ wípé ìfẹ́ ojú lásán òun ló ní sí mi. Kí ló ń bẹ nínú kí n mọ ohun tó lè pa àfẹ́sọ́nà mi lára kí n bá àjẹra fún un? Kò burú o, mo ti mọ ìhà tó kọ sí mi. Ẹ̀yinjú bínú dìde ní iwájú Àdìsá ó sì bínú wọ yàrá lọ. Àdìsá ń wò ó bó ti ń wọlé lọ. Àdìsá ronú fún ìgbà díẹ̀ ó ṣíwọ́ oúnjẹ ó wuyọ́ ó sì wọ yàrá tẹ̀lé Ẹ̀yinjú. Ẹ̀yinjú ti sùn sí orí ibùsùn kí Àdìsá ó tó wọlé. Ẹ̀yinjú wú kalẹ̀ lórí ibùsùn bí ìgbà tí ọ̀ká tó bá kẹ́fín ajá. Àdìsá jókòó tì í ó fi ọwọ́ lé lẹ́yìn. Ẹ̀yinjú gbọn ọwọ́ Àdìsá kúrò lára rẹ̀. Àdìsá ní ọ̀hún Ẹ̀yinjú, ọ̀rọ̀ yìí àbó mi. Ó mọ̀ wípé
obìnrin ò máa wo ni. Ẹyinjú yí ojú sí ọ̀dọ̀ Àdìsá, ojú rẹ̀ ti yí padà pátápátá, ìbínú sì hàn ní gbogbo ara rẹ̀ pẹ̀lú. Ó ní awo orò òun lóbìnrin ò mọ̀, bó bá ṣe awo egúngún àwa àti wọn la jọ ń ṣe é. Kí ni láríjà ẹni tí mo pè ní olólùfẹ́ mi tí kò lè fi ọkàn tán ni? Àdìsá ní ṣé ohun tó o fẹ́ kò ju láti mọ àṣírí agbára mi, kò ju bẹ́ẹ̀ lọ o, n ó sọ fún ọ. Ojú Ẹyinjú wálẹ̀ díẹ̀, ó ní mò ń gbọ́ o. Àdìsá tún dákẹ́ lọ díẹ̀, ó ní sórí omi tó ń bẹ níbi ribiti ìdí ìgbín yẹn, òun ni èèwọ̀ mi o. Ọjọ́kọ́jọ́ tó bá kàn mí lára tàbí ní ẹnu tàbí pé inú mi wá dùn títí mo jẹ ìgbín lẹ́nu mi yìí, ọjọ́ náà òun ni ilẹ̀ òun ni yóò mọ́ bá olóró mi. Ẹyinjú wojú Àdìsá, ó ní ìgbín lásánlàsàn. Àdìsá ní káì, má sọ bẹ́ẹ̀ mọ́. Iṣẹ́ tí Olódùmarè ṣe sí ara ìgbín kò kéré rárá. Òpè ènìyàn ni ó sọ wípé tìgbín ò jẹ́ nǹkan kan. Ṣé o tó ń sọ ni wípé òpè ni mí ọ̀wù? N ò sọ bẹ́ẹ̀ o, mo fi ń ṣe àkàwé ọ̀rọ̀ ni. Kò burú, kí ló wá ń fi pamọ́ fún mi fún? Mo ti mọ̀ ọ́ báyìí, n ó sì yẹra fún un. Kódà láti òní lọ, èmi gan-an n ò tún bá wọn jẹ ìgbín mọ́, torí mo gbọ́ rí wípé bí ọkọ bá ní èèwọ̀ kan tí aya rẹ̀ bá ń jẹ èèwọ̀ ọ̀hún, ó lè ṣe àkóbá fún ọkọ. Àdìsá ní o ṣeun, ṣé kò sí ìjà mọ́ báyìí? Ẹyinjú rẹ́rìn-ín, ó ní rárá. Àdìsá ní kó wá fi ẹnu kò òun lẹ́nu. Ẹyinjú sì ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀rín. Àdìsá dìde, ó ní jẹ́ kí n lọ parí oúnjẹ mi. Àdìsá ó sì jáde lọ. Aago 4 ìrọ̀lẹ́ ó kọjá ìṣẹ́jú díẹ̀. Àdìsá jáde láti inú ilé ìtajà ìgbàlódé kan báyìí. Ó rìn lọ sí ibi ojú títì tó wà ní ọ̀kánkán ní iwájú ilé ìtajà ìgbàlódé ọ̀hún. Ọ̀rá méjì kan báyìí tí ẹrù wà ní inú rẹ̀ ó wà lọ́wọ́ rẹ̀, ọ̀tún àti òsì. Ó dúró ní ẹ̀gbẹ́ ọ̀nà fún bíi ìṣẹ́jú 10 láti wá ọkọ̀ tí yóò gbé e lọ sí ilé. Ṣùgbọ́n gbogbo ọkọ̀ tó ń kọjá tó ń juwọ́ sílẹ̀ fún, kò sí èyí tó dúró nínú wọn. Alùpùpù kan báyìí yọ lókèrè, Àdìsá sì dá a dúró. Wọ́n jọ sọ̀rọ̀ fún ìṣẹ́jú àáyá díẹ̀. Àdìsá gun alùpùpù ọ̀hún, wọ́n sì kúrò ní ibẹ̀. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, ó ní alùpùpù náà yà sí ọ̀nà eléruku kan báyìí. Àdìsá ní ọ̀nà ibo ni ẹ tún ń gbà yìí? Ó ní alùpùpù náà ní ṣe bí Ìláwẹ́ ó ní ẹ sọ wípé ẹ ń lọ. Bẹ́ẹ̀ ni, ọ̀nà yìí yá ju kí a gba ìsàlẹ̀ lọ́hùn yẹn lọ. Láàárín ìṣẹ́jú 10 sí àkókò tí a wà yìí, a ó ti dé Ìláwẹ́. Kò burú. Ó tó ìṣẹ́jú 5 tí wọ́n ti yà sí ọ̀nà eléruku náà kí oní alùpùpù náà kó tó dúró. Ó ní ẹ jọ̀wọ́, mo fẹ́ dáwọ́ tẹlẹ̀. Àdìsá ní kò burú. Àdìsá sọ̀ lẹ́yìn alùpùpù, ó yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lápò, ó sì bẹ̀rẹ̀ sí ní tẹ̀ ẹ́. Lójijì, òun ló gbójú sókè tó sì rí àwọn géńdé 6 kan tí wọ́n ń bọ̀ ní ọ̀kánkán. Àdìsá kọ́kọ́ ju ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ sápò padà. Ó yọjú wo ọ̀nà ibi tí oní alùpùpù náà gbà lọ tó lóun ti fẹ́ lọ ṣe ìgbọ̀nsẹ̀ ọ̀hún. Ó sì rí tí oní alùpùpù náà tó ń jáde bọ̀ pẹ̀lú àwọn ọkùnrin 3 mìíràn. Gbogbo wọn òun ni wọ́n gbé ìbọn lọ́wọ́. Àdìsá mọ̀ wípé gbẹ̀gẹ̀dẹ̀ ti gbiná. Àdìsá bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀yìn rìn lọ bí ikú sọ. Wọ́n dojú ìbọn kọ Àdìsá, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní dáná ìbọn ya. Bẹ́ẹ̀ ni wọ́n ń fi Àdìsá sí yẹ̀yẹ́. Wọ́n ṣínà ìbọn bo Àdìsá, ìbọn ń dún bí àrá. Àdìsá dá àwọn nǹkan tó lọ rà sílẹ̀, òkè àrémọ́lẹ̀. Ìyàlẹ́nu òun ló sì jẹ́ fún àwọn tí wọ́n ṣe ìkọlù náà wípé ìbọn àwọn kò tún ran Àdìsá. Àdìsá ń sá lọ, àwọn náà gbá wọn fi yá a. Àdìsá sá wọ inú ilé àkọ́kù kan báyìí tí kò jìnnà sí ibi tí alùpùpù tó ti já a sílẹ̀. Ẹsẹ̀kẹsẹ̀ òun ni àwọn tó ṣe ìkọlù náà òun ni wọ́n sáré yí ilé ọ̀hún po. Ègbìnrin ọ̀tẹ̀ bá a ti ń pàkan òun nìkan ń rúwé. Àdìsá ó sáré wọlé àkọ́kù kan báyìí. Ẹsẹ̀kẹsẹ̀ òun ni wọ́n ti yí ilé ọ̀hún po. Ṣé kìí ṣe wípé ìgbẹ̀yìn Àdìsá òun ló dé yìí? Ṣé ẹ gbàgbé wípé Àdìsá ó ti sọ ìdí agbára rẹ̀ fún ìyàwó àfẹ́sọ́nà rẹ̀? Ṣùgbọ́n kí nìdí tí ìbọn fi wá ran Àdìsá lẹ́yìn tí wọ́n ti sọ àṣírí ara rẹ̀? Ṣé ẹ mọ̀ wípé ó ṣeé ṣe kí wọ́n ti fún Àdìsá léèwọ̀ jẹ? Torí bí ò bá rí bẹ́ẹ̀,
kí nìdí tí àwọn tó ṣe ìkọlù yìí tó fi yà wọ́n lẹ́nu wípé ìbọn ò tún ran Àdìsá ní ìkọlù tí wọ́n ṣe sí lẹ́ẹ̀kejì. ẹ wò mí kì í nù ó pọ̀ ṣókí báyìí òun lọ́bẹ̀ oge ìpé ìpéjú òun là láàfìlà bó bá ti ń kọjá ìpé ìpéjú yóò di bàbá sí ò sí nǹkan. ẹ jẹ́ mọ́ ṣẹ́nu dédé tíbí fún ti sáà yìí ná lágbára lọ́wọ́ Olódùmarè bó bá di ọjọ́ àìkú tó ń bọ̀ á tún máa tẹ̀síwájú níbi tí a bá ìwé ìtàn dé tẹ́yìn náà rí rẹ́rẹ́ tó rún àti gọ̀ǹgọ̀ tó sọ kí ló ṣẹlẹ̀ sí Àdìsá lẹ́yìn ọ̀rẹ̀yìn. Abíọ́dún ni mò ń jẹ́, bàbá mi òun ló ń jọ Láwùyí. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel yìí ká lè máa gbádùn ara wa dáadáa. Ire o.